fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ ọdúnbí àjùrèbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà, èyí tí ń ṣe ọjọ́ àánú àbójú rere àwọn ènìyàn àti àánú àwọn ènìyàn pàdé tọ́lọ́run náà kò ní gbẹ̀yìn nínú ayé wa gbogbo. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV, níbi tá a ti máa fún yín àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ti inú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa jáde. Ẹ wo ọ̀tẹ̀ ló ń jẹ̀ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, ìfẹ́lẹ́ ni gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹyẹ tèmi kò kí n fapá kan fò lórí ètò Ojúmọ́ Aláyọ̀, ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́ta o. Ó kí wa pé a kò dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò lẹ́yìn òde àfàìlà ọjọ́ ìṣègbóhùn ló ní kọ́nà mọ́là tọ́jọ́ bá ti là bẹ́ẹ̀ dandan nìkan náà la fún wa. Mo ní ọ̀nà re ọ̀nà ayọ̀ ọ̀nà ìgbéga yóò là fún wa láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV. Ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe wípé àwọn òròyìn ojoojúmọ́ òun náà la máa mú wá sí etí ìgbọ̀nyín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá mọ̀ wípé òdú náà ni mi ò kì í ṣàmù fòlóko. Orúkọ tèmi náà ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ máa bá wa ká lọ. Ẹ máa bá wa ká lọ, ẹ jẹ́ ká pọ́ fún yín ní kókó orí ìròyìn yẹn ká tó wọnú ẹ̀ lọ lóníṣànsán ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí, wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pè fún àtìlẹ́yìn ilé ìfowópamọ́ àgbáyé láti bu omi rin àwọn kankan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ṣé ẹ rí lórí àtúnṣe lè tí mò ń ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà? Ẹ wò ó, mi ò lè yọkàn padà o, bí mo ṣe ń ṣe lọ náà ni màá ṣe máa tẹ̀síwájú. Ta ló sọ eléyìí? Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹ wò ó, yíyọ owó ìrànwọ́ epo kúrò lórílẹ̀-èdè Nàìjíríà àbí ti iná mọ̀nàmọ́ná níṣe ló ń bu omi rin ìwà àjẹbánu ní o lórílẹ̀-èdè Nàìjíríà. Ta ló sọ eléyìí, kí lórí tó fi sọ? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ láàárọ̀ òní. Lórí ọ̀rọ̀ genocide ò ṣe genocide, wọ́n ní àwọn aṣòfin ilẹ̀ òkèèrè yìí ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti ṣe kí ni o, ni wọ́n ti pe ìpàdé, wọ́n ti ṣèpàdé o lórí ọ̀nà tí wọ́n lè gbà o láti jẹ́ kí òpin dé bá gbígbógun ti àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọbásanjọ́ ti rọ àwọn ará ìlú láti bu omi rin ìwà kan o fún ìdàgbàsókè ìpínlẹ̀ náà. Níbo lọ̀rọ̀ ilé ti jáde láti ẹnu Ọbásanjọ́? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ láàárọ̀ òní. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mọ̀, mo fẹ́ kẹ́ lọ mọ̀ o. Fẹ́yìn tẹ́ ẹ̀ bá ti gbọ́, mo fẹ́ kẹ́ máa gbọ́ báyìí báyìí wípé kí ni o, wípé kò sí oníwà jàgídíjàgan mọ́ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Ta ló sọ eléyìí? Ta ni wọ́n wá ń bá wí? Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Àwọn agbébọn rìn wọ́n ti ṣe bẹ́ẹ̀ o, wọ́n ti ṣekú pa ọlọ́pàá, kódà ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà níbi ìkọlù tuntun tí wọ́n tún ṣe ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ o? Ṣé wọ́n rí wọn mú? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ láàárọ̀ òní. Wọ́n tún ti ṣẹlẹ̀ o, àwọn alọ́kọ́ ló ń kígbe àwọn agbébọn ni o. Wọ́n ní wọ́n tún ti yáwọ́ agbègbè kan nípínlẹ̀ Kaduna. Wọn ò wá yáwọ́ bẹ̀ lásán, kí ni wọ́n ṣe? Wọ́n ní wọ́n ti jí àwọn ènìyàn méjì gbé. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn.
ìròyìn yìí àti àwọn òmíràn là máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ tá a bá lọ sókè lọ́hùn tá a bá dé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayédè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ó yá o, ẹ jẹ́ a lọ sókè lọ́hùn tá a bá lọ tá a bá dé káwa máa gbìnà náà àwọn ènìyàn lẹ́kùnrẹ́rẹ́ fún yín. Ẹ kú ìkàlẹ̀. Ṣé amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, Bàbá Gbàgede Ìmọ̀ TV. Èdùn ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160. Fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, Bàbá Gbàgede Ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀. Ní báyìí ẹ jẹ́ ká máa wọnú àwọn ìròyìn náà lọ lóníṣọ̀ọ́sán. Lápọ̀dọ̀ tèmi bíbáyìí ẹ jẹ́ ká jọ dé inú ìwé ìròyìn Vanguard. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyún ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà ló ti sọ di mímọ̀ fún ilé ìfowópamọ́ àgbáyé wípé orílẹ̀‐èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ àwọn àtúnṣe ètò ọrọ̀ ajé bíi yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo, pípààrọ̀ àwọn ìlànà pàṣípààrọ̀ ilẹ̀ òkèèrè àti ṣíṣe àtúnṣe lẹ́ka ètò ọrọ̀ ajé. Ó ní kò sí ohunkóhun eléyìí tó lè yí àwọn àtúnṣe yìí tó lè yí padà. Ó ní kódà ó jẹ́ ohun tó jẹ́ wípé ó le láti ṣe. Ó ní nítorí pé òun gbàgbọ́ pé àwọn àtúnṣe náà ló ṣe kókó fún orílẹ̀-èdè wa Nàìjíríà láti dàgbà dáadáa fún ìgbà pípẹ́. Ó sọ eléyìí di mímọ̀ ní iléeṣẹ́ ààrẹ lẹ́yìn ìpàdé ráńpẹ́ pẹ̀lú alákòóso fún ètò ìṣúná àti alákòóso tó ń rí sí ètò ọrọ̀ ajé iyùn Wálé Ẹdùn àti igbákejì rẹ̀ Kashim Shettima. Bákan náà ààrẹ Tinubu ti fẹ̀dùn ọkàn rẹ̀ rán o lórí bí ó ṣe ń bá àwọn ènìyàn rẹ̀ bó ṣe bá wọn ní àlàáfíà nínú ìṣọ̀kan. Ó ní láti ìgbà tí àwọn ti bẹ̀rẹ̀ àtúnṣe yìí ní ọwọ́ àwọn ti tẹ agbára. Ó ní àwọn kò sì ní wo ẹ̀yìn wo. Ààrẹ ṣàfikún, ó ní òun gbà pé ìyàn wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì ti hàn gbangba ṣáájú pé lóòótọ́ nǹkan le koko bí ojú ẹja. Ó ní ṣùgbọ́n ẹ tó bá forí títí sí lópin òun náà lágbàlá o. Ó ní ṣe láwọn tí wọn jẹ́ kí rẹ̀wẹ̀sì bá wọn, àwọn náà ló padà yege. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè gbòógì nílẹ̀ Áfíríkà tó sì gbọdọ̀ gbé àwọn ìgbésẹ̀ àkíkanjú pàápàá jùlọ lórí àtúnṣe ètò ọrọ̀ ajé. Lákòótán ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti túbọ̀ fìdí ìfarajì rẹ̀ múlẹ̀ o tó sì ti sọ di mímọ̀ pé òun yóò tẹ̀síwájú nínú àwọn àtúnṣe náà tóun kò sì ní wẹ̀yìn wò. Bákan náà ni ó ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ ilé tó múnádóko tí ó sì ti kojú ilé ìfowópamọ́ àgbáyé láti wo àwọn ọ̀nà ìnáwó mìíràn pé lè tí wọ́n lè gbà ṣe gírí wọ́n lè gbà tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa Nàìjíríà, pàápàá jùlọ bí àwọn ènìyàn ṣe pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀. Inú ìwé ìròyìn Vanguard lẹ́ọ̀tì rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá gbọ́ ìròyìn eléyìí ló fẹ́ farapẹ́ èyí tí ẹnì kejì mi kà, ṣùgbọ́n ọ̀nà tó gbígbà láàárọ̀ òní ọ̀nà yẹn lágbára púpọ̀ níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń pè fún àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ilé ìfowópamọ́ orílẹ̀-èdè àgbáńlá ayé wípé wá ṣe àtìlẹ́yìn fún wa láti lè bu omi rin ètò ọrọ̀ ọ̀gbìn àti ètò ọrọ̀ ajé gẹ́gẹ́ bí a ti ń ṣe àtúnṣe ní apá ibẹ̀ yẹn, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pè fún irúfẹ́ ìwà yìí láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbáyé wípé kí wọ́n wá ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà o nípa ti àwọn àtúnṣe èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ka ti ètò ọrọ̀ ajé. Kódà àwọn tí ń gbájúmọ́ ọ̀rọ̀ ètò ọ̀gbìn, ìdàgbàsókè àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè àwọn ilé iṣẹ́ aládàáni lọ́kọ̀ òjọ̀kan láti rí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ̀jú kẹ̀kẹ́, ó dẹ̀ ṣe kíni, ó dẹ̀ lágbára púpọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ilé ìgbìmọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun àná lásìkò tí ó gba àlejò àwọn
aṣojú láti ilé ìfowópamọ́ àgbáláyé. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ dímọ̀ pé ẹ wò ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn àtúnṣe tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo wa láti fi ara wa jìn ó láti rí pé kò sí ohun tí yóò mú wa padà lọ sí ẹ̀yìn nípa ti gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó lè mú ìnira, ó lè mú àwọn kùdìẹ̀kudiẹ kan dání. A ò ní dẹ̀yìn láti rí pé a ṣe àṣeyọrí nípa ti gbogbo àwọn nǹkan tá à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yọ̀nà náà wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ṣe pàtàkì láti ṣe lásìkò yìí, pàápàá jùlọ lẹ́ka ti ètò ọrọ̀ ọ̀gbìn àti àwọn àǹfààní tó fẹ́ ṣí sílẹ̀ fún ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ àtúnṣe èyí tí àwọn ṣe yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ dímọ̀ pé òun tuntun fi ojú sí ẹ̀ka kan èyí tó ṣeé ṣe kí àwọn dá sílẹ̀ nínú ìṣèjọba rẹ̀. Ẹ wò gbogbo ẹ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ̀rọ̀ ó ní kí ilé ìfowópamọ́ àgbáyé kí wọ́n wá ran àwọn lọ́wọ́ lórí àtúnṣe tí àwọn ti ń bá lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch náà ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹlẹ́rìí eléyìí tí wọ́n ṣètò láti farahàn níwájú ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni wọ́n ti ṣèkìlọ̀ lónìí ọjọ́rú wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kó kojú àwọn ìkọlù látàrí ẹ̀sìn wọn ju tàtẹ̀yìnwá lọ tí wọ́n bá kùnà láti gbógun ti ìṣòro ètò ààbò eléyìí tó ń peléke sí i, tí wọ́n sì ti ṣàpèjúwe orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gbòógì tó ṣe ìdíje lórí òmìnira ẹ̀sìn. Eléyìí náà ló jẹ́ nínú ẹ̀rí àkọsílẹ̀ eléyìí tó lè ṣáájú gbígbọ́ ìgbìmọ̀ àpapọ̀ ilẹ̀ òkèèrè eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ Áfíríkà àti ìgbìmọ̀ kékeré ní igun ìwọ̀ oòrùn eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní dídáàbòbò òmìnira ẹ̀sìn káàkiri àgbáyé. Ìgbìmọ̀ yìí náà ni wọ́n gbé kalẹ̀ láti gbógun ti ìdúkokò sí òmìnira ẹ̀sìn káàkiri àwọn igun káàkiri àgbáyé. Bákan náà aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà lórí òmìnira ẹ̀sìn káàkiri àgbáyé ìyún Sam Brownback náà ni ó ti ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu jùlọ láti jẹ́ ọmọlẹ́yìn Kristi, tí ó sì ti ṣèkìlọ̀ pé àwọn ìwà ipá, ìṣípòpadà àti àìsí ètò ààbò náà ló mú ìṣòro ẹ̀sìn yìí ló mú peléke sí i. Ó ní àwọn àmì ìkìlọ̀ ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí lórí àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti àwọn ọmọlẹ́yìn Kristi náà ló ń jà rẹ̀ràn káàkiri ilẹ̀ Áfíríkà, tó sì jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà gan ni ó wà láàrin ewu yìí. Ó tẹnumọ́ pé ìdúkokò sí òmìnira ẹ̀sìn náà ló wà nínú ewu káàkiri àgbáyé o, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà, Syria àti Sudan látàrí àìsí ètò ààbò, ìjọba tí kò lágbára àti ìwà ipá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn kan gbàgbọ́ pé àwọn ẹlẹ́sìn náà ni wọ́n ṣe ìkọlù sí, ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà ti takò ọ̀rọ̀ yìí tó sì sọ di mímọ̀ wípé gbogbo ènìyàn náà ni wọ́n ṣe ìkọlù sí o. Ní báyìí àwọn aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni wọ́n ti ń jíròrò lórí ìṣòro náà o láti mọ ìgbésẹ̀ eléyìí tó kàn láti gbé láti fi ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Inú ìwé ìròyìn Daily Post láti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo owó ìrànwọ́ epo tí wọ́n ń yọ kúrò, wọ́n fi ń bu omi rin ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà. Alálàyé kan Mahdi Shehu òun ni ó ti nàka ẹ̀sùn sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ń lo ìlànà yíyọ owó ìrànwọ́ epo kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣe ààbò àti láti máa bo omi rin ìwà àjẹbánu ní o, gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n máa wá òpin sí irúfẹ́ ìwà yìí. Nínú ọ̀rọ̀ kan tó fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X-ray ni Shehu ti ṣe àpèjúwe irúfẹ́ ìlànà yìí gẹ́gẹ́ bí ìlànà bí wọ́n ṣe fẹ́ gbá wa lójú ní o, gẹ́gẹ́ bí èyí tí kò yanrantí dáadáa. Ó ní ìwà àjẹbánu ni wọ́n fi èyí ṣe àǹfààní fún èyí tó ti wà nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tipẹ́tipẹ́, gẹ́gẹ́ bó ṣe wá ń ṣe àpèjúwe bí ilé-iṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà NNPCL ṣe sọ di mímọ̀ pé owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ni àwọn máa ti ń ná lórí owó ìrànwọ́ epo lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ pé bí ẹ kò bá gbàgbé lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo yìí náà bákan náà láti ọdún 2021 sí ọdún 2022 wọ́n ní àwọn ti ná bíi tírílíọ̀nù 5.7 náírà láàrin ọdún méje. Wọ́n ní kò pẹ́ ni wọ́n tún sọ di mímọ̀ pé ilé-iṣẹ́ epo NNPCL náà sọ di tiwọn wípé láti bẹ̀rẹ̀ ọdún 2025 wọ ọjọ́ tó kẹ́yìn nínú ọdún 2025 àwọn ti ná bíi 17.5 trillion naira láti ṣe àwọn nǹkan kan nípa owó ìrànwọ́ epo àti ọ̀pá epo lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní ẹ wò ó ìrànwọ́ tí wọ́n
wọ́n ń ṣe fún wa lórílẹ̀-èdè Nàìjíríà nípa yíyọ owó ìrànwọ́ epo kúrò kì í ṣe ìrànlọ́wọ́ o, wọ́n fi ń bu omi rin ìwà àjẹbánu àti àwọn nǹkan mìíràn ní o. Ó wá sọ dìímọ̀ sí iwájú pé pẹ̀lú bí wọ́n ti ń sọ wípé àwọn ń yọ owó ìrànwọ́ epo kúrò, ṣèbí àtúnlọ ń yá àwọn owó rọ̀gbùrọ̀gbù ni, tó yẹ pé ó rí bẹ́ẹ̀. Ṣé wò wá ké sí gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ alágbára àti àwọn ẹgbẹ́ tó lágbára lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó, ẹ̀yin gangan lẹ́ ń jàǹfààní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn kò jàǹfààní àwọn eléyìí o, gẹ́gẹ́ bí Shehu ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ìtìjú ńlá ni wípé ìwà àjẹbánu, ìwà olè, ìwà àìbìkítà, ìwà kòkànmí òun ni ó sì ń bá wa fínra ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Daily Post lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ló ti sọ di mímọ̀ o, ó ní pé fẹ́yìn tẹ́ ẹ̀ tí gbọ́ àbí fẹ́yìn tẹ́ ẹ̀ tí mọ̀, ó ní mo fẹ́ sọ fún yín o wípé kò sí oníwà jàgídíjàgan mọ́ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Mákindé sọ eléyìí di mímọ̀ lásìkò ìfilọ́lẹ̀ ilé ìjọba ti ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó wáyé nílùú Ìbàdàn lánàá òde yìí. Ó ní àwọn oníwà jàgídíjàgan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP náà ni wọ́n dàgbà lọ́dún 2015 tí wọ́n sì ní ọdún mẹ́wàá gbáko láti ṣe ohunkóhun tí wọ́n fẹ́ ṣe. Bákan náà Mákindé túbọ̀ ṣàlàyé pé wọ́n ti lé àwọn oníwà jàgídíjàgan náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti inú oṣù kọkànlá ọdún 2025. Ó ní fún ìdí èyí kò sáwọn oníwà jàgídíjàgan mọ́ o nínú ẹgbẹ́ òṣèlú náà. Gómìnà náà gẹ́gẹ́ bí gómìnà náà ṣe sọ, ó ní ẹgbẹ́ òṣèlú PDP sọ agbára nù ní ìpele àpapọ̀ lọ́dún 2015 látàrí ààyè eléyìí tó wà nínú ìdarí ẹgbẹ́ náà. Ó ní ní ìṣáájú ààyè wà nínú ìdarí ẹgbẹ́ PDP, àìjẹ́bẹ̀ ni àwọn oníwà jàgídíjàgan wọn kò ní láǹfààní kankan rárá láti gba ẹgbẹ́ náà. Ó ní fún ìdí èyí gbogbo àwọn oníwà jàgídíjàgan, àwọn alágídí, àwọn asọ̀tẹ̀, àwọn asọ̀tọ́sókè fojú gbà, àwọn adé ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde náà ni wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ààrẹ sọ̀rọ̀ kan lọ lọ́wọ́ wípé ó ṣeé ṣe o kó jẹ́ wípé Nyesom Wike ìyún alákòóso fún olú-ìlú Àbújá òun náà ni gómìnà Ṣèyí Mákindé ni ó ń sọ àwọn ọ̀rọ̀ yìí sí. Ṣùgbọ́n o gómìnà Ṣèyí Mákindé ó ṣàtẹnumọ́ wípé ṣe é rí gbogbo ẹ̀yẹ́ lẹ́sùn pé bóyá inú ẹgbẹ́ òṣèlú PDP ni àwọn oníwà jàgídíjàgan wà. Ó ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí oníwà jàgídíjàgan kankan mọ́ o nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Inú ìwé ìròyìn Daily Post lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ o, wọ́n ti ránṣẹ́ sí àwọn ará ìlú o wípé kí wọ́n ṣe kíni, wípé kí wọ́n wà ní ìṣọ̀kan, kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti rí pé ìdàgbàsókè ó bá ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ẹni tí ń ṣe ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àpèjúwe ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ohun àjùmọ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn. Bàbá Ọbásanjọ́ sọ eléyìí di mímọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ètò ìdúpẹ́ fún wípé ìpínlẹ̀ Ògùn ó pé ẹni ọdún 50 lókè erùpẹ̀ tí wọ́n dá sílẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ayẹyẹ náà ní Òkèmọ́sàn ní ìlú Abẹ́òkúta. Níbẹ̀ ni bàbá Ọbásanjọ́ ti sọ di mímọ̀ pé ẹ wò ó gbogbo àwọn ohun tẹ́ ẹ̀ ń rí lónìí àjùmọ̀ṣe àwọn èèyàn kan ní tí a ò ní lè gbàgbé láíláí. Ààrẹ àná ó wá kí gbogbo wọn kí kú oríire wípé inú mi dùn sí yóò àti wípé èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọjọ́ òní ó ṣojú òun láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ṣe ti wá sọ dímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wò ó ẹ má gbàgbé látìgbà tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti wà ní ipò gómìnà òun náà ń gbìyànjú nínú ìṣèjọba rẹ̀, ṣùgbọ́n a kò gbọdọ̀ gbàgbé àwọn ènìyàn tí wọ́n fi àpẹẹrẹ lélẹ̀, àwọn bíi olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, òǹkọ̀wé ni Wọlé Ṣóyínká. Bàbá Ọbásanjọ́ sọ di mímọ̀ pé a kò gbọdọ̀ gbàgbé MKO Abíọ́lá. Gbogbo ọ̀rọ̀ yìí ló tún wá jẹyọ lẹ́nu gómìnà Dàpọ̀ Abíọ́dún
ní pé bàbá Ọbásanjọ́ náà àwọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ìdásílẹ̀ àti ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn yìí gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ yìí ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní gómìnà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé ó gbìyànjú láti fún àwọn gómìnà ní ìrónilágbára láti lè ṣe dáadáa nínú ìṣèjọba wọn gẹ́gẹ́ bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ wò ó, wọ́n dúpẹ́ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wá síbi ayẹyẹ náà níbi tá a ti rí gómìnà àná Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, aṣòfin Solomon Adéọlá Yáyè àti àwọn olórí ìlú jàǹkànjàǹkàn ni wọ́n wá síbẹ̀ o. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ o, wọ́n rọ àwọn ará ìlú láti wà ní ìṣọ̀kan fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn. Inú ìwé ìròyìn Vanguard lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn ilé náà ni màá fi máa káàdì àwọn ìròyìn mi nílẹ̀. Wọ́n ní àwọn afurasí agbébọn ni wọ́n ti ṣe ìkọlù sí agbègbè Maraba Rédò ní ìjọba ìbílẹ̀ Shikom nípínlẹ̀ Kaduna, tí wọ́n sì ti jí àwọn ọmọbìnrin méjì eléyìí tí ìyá wọn jẹ́ opó gbé. Wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ yìí náà ni ó ṣẹ̀ṣẹ̀ parí ìsìnrú ìlú nínú oṣù kejìlá ọdún tí ó kọjá yìí kó tó di wípé wọ́n jí òun àti àbúrò rẹ̀ gbé. Wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n ya wọ agbègbè náà o lálẹ́ ọjọ́ Ajé tí wọ́n sì fipá jí àwọn arábìnrin méjì yìí gbé. Eléyìí náà ló ṣẹlẹ̀ o lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí àwọn agbébọn yìí tí wọ́n ya wọ agbègbè Kómíwálì tí wọ́n sì jí àwọn olùjọ́sìn gbé nínú ìjọ ECWA àti Kérúbù and Séráfù. Nígbà tí ìyá àwọn ọmọ náà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí, ó ṣàlàyé pé ó ní ṣáájú ni àwọn agbébọn náà ni wọ́n ti jí àwọn ọmọ rẹ̀ gbé pẹ̀lú àlejò wọn eléyìí tó wá ṣàbẹ̀wò sí àwọn tí wọ́n sì padà tú àlejò náà sílẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọmọ òun bẹ̀bẹ̀ pé òun nìkan ni ìrètí àwọn òbí rẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn agbébọn náà ni wọ́n yọ̀ǹda àlejò òun ṣùgbọ́n wọ́n jí àwọn ọmọ òun gbé lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀ o. Bákan náà Priscilla, ìyún ọmọbìnrin tí wọ́n tú sílẹ̀, ìyún ẹni tó jẹ́ àlejò wọn, òun náà ti ní wọ́n ti gbé lọ sílé ìwòsàn ní kíákíá ló sì gba ìtọ́jú ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ. Priscilla náà ṣàlàyé pé ó ní àwọn agbébọn náà ni wọ́n lu òun bí ẹni ná bàrà o kó tó di pé wọ́n tú òun sílẹ̀. Ó ní kódà gan wọ́n túbọ̀ fi ìbọn wọ́n tún fi na òun tí òun sì dákú lọ gbẹgbẹdán. Eléyìí náà ló jẹ́ kí wọ́n lérò wípé bóyá òun ti gbẹ́mìí mì ni wọ́n ṣe fi òun sílẹ̀ tóun fi ṣe kíni tóun fi padà wá sílé. Lákòótán wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ìyún Mashood Hasan wọ́n ní kò tí ì gbé ìpè rẹ̀ o lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Inú ìwé ìròyìn Punch lẹ́ọ̀tìrẹ́kà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú bí ó ṣe ń lọ ní ìpínlẹ̀ Kwara o. Wọ́n ní àwọn aráabí wọn kò tí ì fi wọ́n lẹ̀ tó hàn o pẹ̀lú bí àkọsílẹ̀ ikú àwọn ènìyàn tó ṣe gùnkè lọ sí 40 báyìí. Wọ́n ní lẹ́yìn ìkọlù tó wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Woro àti Nuku ní ìjọba ìbílẹ̀ Nkaihama ní ìpínlẹ̀ Kwara ní ìrọ̀lẹ́ àná tó di wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n gba ẹ̀mí mì. Ní báyìí wọ́n ní àwọn ẹ̀ṣọ́ ààbò inú igbó àti àwọn ọmọ ológun ni wọ́n ti gba ìṣàkóso ìlú méjèèjì náà o pẹ̀lú bí àkọsílẹ̀ ikú náà ṣe ń gùnkè sí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ní ìjọba ìbílẹ̀ náà àwọn tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo nírú eléyìí ṣẹlẹ̀ o. Àárọ̀ yìí la rí gbogbo rẹ̀ báyìí wípé àwọn ẹni wọ̀nyí àwọn alágíkósí dáná wọ́n ti ṣe ìkọlù sí agbègbè méjèèjì yìí wọ́n sì ti pa àwọn èèyàn lọ rẹ́kẹ́rẹ́kẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ó ti pẹ́ tí àwọn aráabí ti ń da omi àlàáfíà ìlú rú ní ìpínlẹ̀ Kwara kó tó ti wípé ti àná yìí ó tún wá ṣẹlẹ̀ o. Wọ́n ní ọ̀pọ̀ mọ̀lẹ́bí ló pàdánù àwọn ènìyàn wọn, ilé lóríṣiríṣi ni wọ́n dáná sun wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé bó ṣe ń ṣe ní ìlú ti àwọn náà ni wọ́n tún lọ ṣe ní àwọn ìlú mìíràn tó wà ní ìpínlẹ̀ Kwara wípé wọ́n ń wàásù fún àwọn wípé kí àwọn gba ti Kùránì kí àwọn fi ti orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí àwọn agbésùmọ̀mí yìí sọ. Ẹ wò ó ní báyìí wọ́n ní ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun wọ́n ti mú àwọn ọmọ ológun lọ síbẹ̀ o. Kódà gómìnà Abdulrahman Abdulrazak ó ṣe bẹ́ẹ̀ ó bá àwọn aráàlú yìí ó bá wọn kẹ́dùn tó sì sọ di mímọ̀ pé gbogbo ọ̀nà là á fi ṣiṣẹ́ dé ojú àmì láti rí pé ọwọ́ bá àwọn kọlọ̀ràn sí ẹ̀dá yìí. Gómìnà bu ẹnu àtẹ́ lu ìkọlù náà o
tó sì kọminú púpọ̀ ìpè irú eléyìí ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba òun. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Vanguard lẹ́wọ̀ tí fi kà lẹ́kùnrẹ́rẹ́. Láti ibẹ̀ náà lágbà lọ sókè lọ́hùn dáàbà dé káwa máa fẹ́ àwọn ìròyìn lójú ẹ̀kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ẹ jẹ́ ká jọ máa gbé yẹ̀wò, ká jọ máa jíròrò lé àwọn nǹkan wọ̀nyí lórí lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wò ó, orílẹ̀-èdè Nàìjíríà mẹ́wàá ń ṣẹlẹ̀ o, gẹ́gẹ́ bí ó ṣe ń lọ náà là ń mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ jẹ́ ká mú eléyìí wá gẹ́gẹ́ bí a ṣe fẹ́ máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láàárọ̀ òní. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń pè fún àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ilé ìfowópamọ́ àgbáyé ìpẹ́ dìde ìrànlọ́wọ́ fún wa, ẹ wá bá wa bu omi rin gbogbo àtúnṣe tá à ń ṣe yìí lẹ́ka ti ètò ọ̀gbìn àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ló sọ eléyìí o nígbà tí àwọn aṣojú ilé ìfowópamọ́ àgbáyé ṣàbẹ̀wò sí ní ìlú Àbújá ní àná òde yìí. Wọ́n sì sọ̀rọ̀ lóṣìṣì tí ó fi yọrí sí wípé àwọn aráabí yìí náà wọ́n sọ wípé àwọn mọ̀ nǹkan táwọn máa ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ rí sí ìbéèrè Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Láti ṣe àfikún lórí àlàyé tí olùkùnmí ṣe, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún wá sọ di mímọ̀ pé àwọn àtúnṣe eléyìí tóun ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní òun ní ṣe kí ni, ó lóun ò ní bojú wẹ̀yìn wo, ó lóun ò ní padà sẹ́yìn, ó ní ṣe kí ni, ó ní no retreat, ó ní òun ò ní surrender. Pé ṣé lórí àwọn àtúnṣe tó ń ṣe tí gbogbo ẹ̀ ṣe kí ni, tí gbogbo ẹ̀ ṣe ń lọ gẹ́rẹ́gẹ́ yìí lórí yíyọ owó ìrànwọ́ lórí epo, lórí gbogbo ẹ̀ mọ́ra àwọn ètò ọrọ̀ ajé, ó ní òun máa tẹ̀síwájú ni o. Ó ní kó lè bá ṣe kí ni, kó lè bá múrọ̀rùn dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni. Ó ní pé pẹ̀lú máa forí sí dópin, òun náà ni a máa gbà láwo. Ẹni bá forí tì dópin òun náà la ó gbàlà. Ẹyà ẹ jẹ́ ká tẹ̀síwájú ní àárọ̀ òní. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí Mali Shehu sọ wípé ìrànwọ́ epo, owó ìrànwọ́ epo tẹ́ ń yọ kúrò, ẹ máa fi ń bomi rin ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà. Kódà gbájúẹ̀ ńlá òun lè ń ṣe fún wa lórílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí Mali Shehu ṣe ti nàka ẹ̀sùn yìí sí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń yọ lọ́tún lósì tẹ̀ ń sọ wípé ẹ̀ ń ràn wá lọ́wọ́, ṣebí ẹ tún lọ ń tọrọ owó ni, ẹ tún lọ ń yáwó káàkiri ní ibo lẹ wá ń da gbogbo ẹ̀ sí. Ọ̀tọ̀ ní 5.7 trillion naira tẹ̀sọ̀pẹ́ ná láàrin ọdún méjì, ọ̀tọ̀ ní 17.5 trillion naira tẹ̀sọ̀ wípé ẹ ná láàrin ọdún kan láti fi ra àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀pá epo pẹtró àbí dísù lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwà àjẹbánu òun lẹ ń bu omi rin tẹ bá ń sọ wípé ẹ̀yin yọ owó ìrànwọ́ epo lórílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ rí sí pẹ̀lú ohun tí Mali Shehu yìí sọ? Ṣẹ́yìn náà fi ara gba pẹ̀lú ara, ẹ fi taratara gba ohun tí arákùnrin yìí sọ? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Látàrí ọ̀rọ̀ genocide òṣì genocide lórílẹ̀-èdè wa Nàìjíríà, ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti wá ṣe ìkìlọ̀ wípé ẹ wò ó ṣe é ṣe òkè orílẹ̀-èdè Nàìjíríà kí ó máa kojú ìkọlù látàrí ẹ̀sìn wọn ju tàtẹ̀yìnwá lọ. Eléyìí tí wọn kò bá kí ni, tí wọ́n bá kọ̀, tí wọn kò bá tètè gbé ìgbésẹ̀ ní kíákíá láti gbógun ti ìṣòro ètò ààbò eléyìí tó ń jà rìnrìn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní pé ìṣòro orílẹ̀-èdè wa Nàìjíríà nìkan làwọn kan báyìí ti ṣẹlẹ̀, wọ́n ní kó dáwọn ṣẹlẹ̀ ní Syria, tọ́nu tún ṣẹlẹ̀ ní Sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà òun dà pé òun gangan ni ó fẹ́ lágbára jù. Àní àwọn ilé ìgbìmọ̀
aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá ń jíròrò lé lórí, wọ́n ti wá ń sọ wípé báwo làwọn ṣe lè gbà wá lórílẹ̀-èdè yìí, bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé irọ́ o kì í ṣe àwọn ọmọlẹ́yìn Kristi nìkan ni wọ́n ṣe ìkọlù sí o, gbogbo tẹ́gbà àwọn ọmọ Nàìjíríà sọ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ṣe ìkọlù sí, ṣùgbọ́n ilẹ̀ àwọn ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn náà ti ń jíròrò lé lórí pé wọ́n fẹ́ wo ọ̀nà tí wọ́n lè gbé gbà láti fi ràn wá lọ́wọ́ láti mú kí àìsí èṣù ààbò, gbogbo agbébọn lónìí, gbogbo Fúlàní dáadáa lọ́la, gbogbo agbésùmọ̀mí kó ṣe kí ni kó di ọ̀rọ̀ ìtàn, kó di àfẹ́yìn tẹ́gun fi aṣọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Kó yá dóhun ìgbàgbé ni lórílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ògùn níbi tí a ti ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún 50 lókè erùpẹ̀ tí wọ́n dá ìpínlẹ̀ Ògùn sílẹ̀. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀, wọ́n ti rọ àwọn ará ìlú wípé wà ní ìṣọ̀kan fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Bí bẹ́ẹ̀ kọ́ màá sọ wípé mo sọ tèmi o, gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ààrẹ àná tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà ṣe ti sọ ilé ìdí mímọ̀ níbi ayẹyẹ náà fún àwọn ará ìlú, tí wọ́n sì ránṣẹ́ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí bí ìṣèjọba rẹ̀ ṣe ń ṣe sí. Ẹ wo bàbá náà sọ̀rọ̀ ilẹ̀kùn èyí tẹ́gbọ́n ta mú wá sí ti ìwé láàárọ̀ òní. Ilẹ̀ fẹ́ rí sọ sí ìyẹn náà, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló ti sọ̀rọ̀, ó ní gbogbo ẹni tí ò bá tí ì gbọ́ kí wọ́n tètè máa gbọ́ báyìí, gbogbo ẹni tí ò bá tí ì mọ̀ kí wọ́n tètè máa mọ̀ báyìí. Gbogbo àwọn àhesọ̀rọ̀ eléyìí tó ń lọ lọ́tùn lósì wípé àwọn oníwà jàgídíjàgan wà lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Gómìnà Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún wá tako oníṣẹ́ rí eléyìí ti di kíni, ó ti di àfẹ́yìn tẹ́gun fìṣẹ́ eléyìí ti dọ̀rọ̀ tán, ó nígbà kan nìyẹn. Ó ní nísìnyí gbogbo àwọn oníwà jàgídíjàgan wọn kò sí wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP o, wọ́n ti kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP. Bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn tó ń lọ yìí, àwọn àhesọ ọ̀rọ̀ kan ń lọ wípé ó ṣeé ṣe o kó jẹ́ wípé Nyesom Wike ni gómìnà Ṣèyí Mákindé tó ń ta ọ̀rọ̀ bá. Ẹ̀mọ̀pọ̀rọ̀ òṣèlú ni ó níbi tí èèyàn lè sọ dé, àwọn tó wà níbẹ̀ ó yé wọn jù àwa tá à ń gbọ́ lọ. Wọ́n ti wá sọ di gómìnà Ṣèyí Mákindé tí wá sọ di mọ́ yìí pé lórí ọ̀rọ̀ ti oníwà jàgídíjàgan nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé kò sóhun tó jọ o, ṣe ráwọn oníwà jàgídíjàgan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ṣe kí ni, wọ́n ti pẹ́rù wọn, wọ́n ti lọ tèfètèfè látọdún 2025 yìí ọdún tó kọjá yìí. Wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tiẹ̀ ní àyè sísílẹ̀ tó jẹ́ wípé kò sẹ́ni tó lè darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú náà tó yẹ pé kí ni, ó ní ṣùgbọ́n nísìnyí báyìí omi tuntun ti rú, ẹja tuntun ti wọbẹ o. ṣẹ̀rẹ̀ àwọn tó wà ní ẹgbẹ́ òṣèlú PDP báyìí, àwọn tó jẹ́ pé àwọn ènìyàn jẹ́jẹ́, àwọn ènìyàn tó yẹ wípé èèyàn lè máa fi yangàn láwùjọ ni. Gbogbo kókó gbogbo táwọn rẹ̀ ṣàdáyé lórí náà ni wípé kò sí oníwà jàgídíjàgan mọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ẹ jẹ́ ká wò ó bọ̀ bóyá kò sí àwọn oníwà jàgídíjàgan mọ́. Tá a bá máa sọ wípé àgbà eléyìí ẹ jẹ́ kó dásìkò ètò ìdìbò àbí ètò ìpolongo la tó máa mọ̀ pé ṣé àwọn eléyìí náà inú ẹgbẹ́ òṣèlú yìí ni wọ́n wà. Gbogbo ohun tí ẹ bá ṣàrí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Kwara ń pé wọn ò tí ì dẹ̀yìn lórí àwọn ará bí o. Wọ́n tún sọ pé wọ́n kọlu àwọn èèyàn kan ní agbègbè kan ní àná òde yìí. Ẹ wò ó, kódà wọ́n ní àkọsílẹ̀ ikú yẹn ó sì ń ṣe kí ni, ó sì ń gòkè sí ó ti di 40 báyìí. Nípasẹ̀ irúfẹ́ ìwà yìí ló wá mú kí àwọn ọmọ ológun àti àwọn ẹ̀ṣọ́ ààbò inú igbó forest guard ni wọ́n ti yọjú sí ìlú náà tí wọ́n sì ti ń jẹ́ kí àlàáfíà kó jọba. Ẹ wò ó, gbogbo ẹ̀ kí lẹ rí sí gbogbo àwọn nǹkan wọ̀nyí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ yìí. Àfikún náà bá máa ṣàánú wa ni bó ṣe ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara, òun náà ló ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ìṣòro ètò ààbò. Ẹ wo ìgbà wo la fẹ́ ṣe lè dá àfikún náà ṣàánú wa ni o. Nípínlẹ̀ Kaduna náà wọ́n láwọn afurasí agbébọn wọn náà ṣèkọlù ságbègbè kan tí wọ́n sì jí àwọn ọmọ ìyá méjì kan tí wọ́n sì jí wọn gbé. Wọ́n ní kódà àwọn ìyá yẹn gan wọ́n ní opó ni ẹ̀tọ́ lọ́kọ mọ́, wọ́n ní òun ni arábìnrin náà wọ́n sì já àwọn ọmọ rẹ̀ kó lọ. Wọ́n ní kódà wọ́n tún mú àlejò wọn kan lọ. Ṣùgbọ́n náà wọ́n ní nígbà tí àwọn ọmọ náà wà ń rawọ́ ẹ̀bẹ̀ pé ẹ dákun tẹ́ bá tẹ̀ máa kọ́ wa lọ bóyá kẹ́ máa kó wa lọ. Ṣé àlejò wa yìí òun nìkan ni ìrètí táwọn òbí rẹ̀ ní o. Wọ́n ní òun ní àwọn agbésùmọ̀mí yìí làwọn náà wá rò mí tẹ̀ pé àwọn náà gan-an wọ́n ní human feelings. Wọ́n lòun làwọn náà wá rò wọ́n wá rò pé ó dáná ó wà ní lọ lásán. Wọ́n náà wá mú àlejò ọ̀hún, wọ́n wá dúdú ìyà fún wọn nà bí ẹni nà bàrà tó di títí tó di pé ó fi dákú tó di pé wọ́n sọ kí ni
ni pé wọ́n yọ̀ǹda rẹ̀ pé ìwọ máa lọ ó ṣáà ti jìyà máa lọ ń tiẹ̀ tó fi wá gbé àlejò ọ̀hún lọ sí ilé ìwòsàn. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ ìyá méjì yìí bó ti pé kan lára wọn ṣẹ̀ṣẹ̀ sìnrú tán ni àwọn àgùnbánirọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe tán ni ní ọdún tó lọ nínú oṣù kejìlá. Wọ́n wá sọ nímọ̀ wípé àwọn ọmọ ìyá yìí ó sì wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún o àfi kọ́lọ́run bá máa ṣàánú wájú ìpínlẹ̀ Kaduna òun náà nìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o. kọ́lọ́run bá wa dáwọ́ ibi dúró lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọ̀ràn tí ẹ̀dá yìí kí àṣírí wọn má bò wọ́n kó bẹ̀rẹ̀ sí tún ní gbogbo àwọn ìròyìn náà láti mú wá sí etí gbọ̀nyìn. Báwo lẹ ṣe rí àwọn ìròyìn sí báwo ló ṣe rí lójú òye tí ní ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ohun tá a bá jìjọ wò gígùn ní gun ó yà jẹ́ àmà lọlé wa. Oníyan ṣe ọlọ́kà ṣe gbogbo ẹni tó bá ìfẹ́ jẹ́ mo sọ wípé ṣé mo ní àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ níbí náà láti máa ṣẹ́rí wálé lórí ètò wa èso yín Ojúmọ́ Aláyọ̀. Mo ní ojú tẹ̀ fi ń wò wá nígbàkúgbà ojú náà kò ní fọ́ kò ní wèlédè yìí láṣẹ Èdùà etí tẹ̀sí fi ń gbọ́ wa lóòrèkóòrè etí náà kò ní di láṣẹ Èdùà o. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook Gbàgede Ìmọ̀ TV lórí Instagram Gbàgede Ìmọ̀ _22 lórí YouTube Gbàgede Ìmọ̀ TV àyédèṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì amóhùnmáwòrán wa BGI TV. Orúkọ tèmi ò yípadà o Títílayọ̀ Àgbọ̀lá náà ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa àjọṣe wa kò ní bàjẹ́ láṣẹ ọba mi aláwùrábí. Ẹ má gbàgbé o pé à ń bọ̀ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV títí dìgbà mìíràn ọdún níyìn ní kí n ṣàmì fọlọkọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o ire o Ire kàbìtì. láti òkè náà mú níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons wọ́n ní wọn yóò máa ṣí ibùdó ìpàgọ́ wọn ìyẹn tí wọ́n máa fi máa gbáradì ìyẹn training ground ìyẹn training camp wọn ní ọjọ́ Ẹtì Friday February 20 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde wípé àwọn obìnrin ti Justin Madugu ni wọn yóò máa ṣe ìgbáradì wọn ní olúlu ilẹ̀ wa Àbújá kó tó di wípé wọ́n rìnrìn àjò lọ sí ìlú Abidjan níbi tí wọn yóò ti máa lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cote d'Ivoire Senegal àti Ghana. Àwọn náà yóò máa kópa níbi ìdíje náà tí yóò máa gbìyànjá láti ọjọ́ 17 oṣù kejì wọ ọjọ́ keje oṣù kẹta. Wọ́n ní ẹ má gbàgbé o wípé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gba irúfẹ́ ìdíje yìí gbẹ̀yìn ní ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé eléyìí á tún jẹ́ ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons láti lè gbáradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí orílẹ̀-èdè Brazil fẹ́ gba àlejò rẹ̀ ní ọdún 2027 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ pé ẹni tí ó bá láǹfààní láti dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ìyẹn semi-final ni yóò máa láǹfààní láti lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní orílẹ̀-èdè Brazil. Ẹ má gbàgbé pé wọ́n ti kó wa pọ̀ sínú ìsọ̀rí kẹta pẹ̀lú orílẹ̀-èdè Zambia, Egypt àti Malawi. Ẹ jẹ́ ká kúrò ní ọ̀dọ̀ àwọn Super Falcons ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ adúláwọ̀ Áfíríkà níbi tí ọ̀rọ̀ àwọn méjèèjì tí ń ṣe kíni ó ti fa ariwo lásìkò yìí. Orílẹ̀-èdè Morocco ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé sẹ́ẹ̀ àmàkọ́rí lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kan àwọn nígbà tí wọ́n kojú orílẹ̀-èdè Senegal níbi ìpele àṣekágbá ti ìdíje WAFCON gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Morocco ṣe ti fi léde lọ́jọ́ Ìṣẹ́gun wípé ànígbà o ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn wáyé a ò jẹ̀bi àwọn orílẹ̀-èdè Senegal ni wọ́n jẹ̀bi gbogbo àwọn nǹkan wọ̀nyí. Wọ́n ní gbogbo ẹ̀ kò tẹ́ àwọn Morocco lọ́rùn tí wọ́n sì sọ di mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn yóò máa lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wípé wọ́n ti ṣe ojúṣàájú. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ àwọn ti Morocco ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Ademola Lookman ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Ademola Lookman ni wọ́n ti sọ di mọ̀ pé òun fúnra lára rẹ̀ ló ti fẹnu ara rẹ̀ jẹ́wọ́ wípé òun bá akọ́nìmọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid Diego Simeone
òun bá sọ̀rọ̀ kóun tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Atletico Madrid. Ẹ má gbàgbé pé Ademola Lookman ló ti fi ní ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta sílẹ̀ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid pẹ̀lú owó rọ̀gbọ̀rọ̀gbọ̀. Ní báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àfihàn Ademola Lookman ní ọjọ́ ìṣẹ́gun àná òde yìí, níbẹ̀ ni Ademola Lookman náà ti sọ̀rọ̀ pé gbogbo tó bá gbà lòun yóò fi fún un láti pé òun ṣe àṣeyọrí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Kódà ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Diego Simeone ń bá òun sọ̀rọ̀ tí ó sì fi àwọn nǹkan kan dáhùn lójú kó tó di wípé òun wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Saudi o, níbi tí wọ́n ti sọ dímọ̀ pé látàrí bí Karim Benzema ṣe lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tí a mọ̀ sí Al Hilal láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Al Ittihad ló ti di wípé àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Al Ittihad ti ń bínú sí o, ni wọ́n ti ń sọ dímọ̀ pé inú àwọn ò dùn fún ìgbésẹ̀ ẹni tí ń ṣe Karim Benzema. Kódà wọ́n ti ń dáná sun àwọn aṣọ ìgbábọ́ọ̀lù tirẹ̀ tí wọ́n ní lọ́wọ́, gẹ́gẹ́ bí Benzema ṣe sọ dímọ̀ pé òun fẹ́ lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí látàrí àwọn nǹkan kan èyí tí òun rí, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé lánàá òde yìí lẹ́yìn tí wọ́n ṣe àṣeyọrí yẹn tán, níṣẹ́ ni àwọn olólùfẹ́ kan ń dáná sun aṣọ ti ìgbábọ́ọ̀lù ti Karim Benzema pé àwọn wọn máa dùn àwọn púpọ̀ bí àwọn ṣe fẹ́ pàdánù agbábọ́ọ̀lù yìí. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Cristiano Ronaldo. Manchester United wọ́n ti ṣe ìpinnu wípé rárá o, kò sí ohun tó jọ o wípé a fẹ́ ra Cristiano Ronaldo padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù wa. Wọ́n ní ẹ wò, kò sí ohun tó jọ wípé àtẹ̀ ń bá Ronaldo sọ̀rọ̀, ó ń ṣe ti àwa náà ń ṣe tiwa o, ẹ jẹ́ kó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Al Nassr tí ó wà kó máa bá ìrìn àjò rẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ bá wá ń lọ́kàn pé ó yẹ kó padà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Man U, kò jọ rárá o, torí a ti fún láwọn àǹfààní yẹn ní ìgbà kan ṣùgbọ́n ó ṣì í lò tó fi di wípé kò fi ara rẹ̀ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United. Ẹ wo gbogbo ẹ̀ Cristiano Ronaldo ni wọ́n ti sọ dímọ̀ pé kò sóhun tó jọ o wípé àwa fẹ́ ṣe kí ni, a fẹ́ gbà á padà àbí a fẹ́ rà á padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ àwọn ti Chelsea. Paul Merson òun ló ti bu ọ̀nà àtẹ́lù àwọn ti Chelsea o bí wọ́n ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní àná òde yìí pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo. Ó sọ dímọ̀ pé pẹ̀lú bí ẹ ṣe jáde bí n pé ẹ máa parí láyọ̀ àti àlàáfíà, ó wá di wípé Arsenal ni ó wá ń ṣe kí ni ló wá ń gbòòrò sí yín lójú. Kò yẹ kí ó máa rí bẹ́ẹ̀ fún ẹ̀yin ti Chelsea o pẹ̀lú gbogbo ẹnu tẹ́ ní. Ẹ wo gbogbo ẹ̀ ni ẹni yìí sọ wípé ìdíje náà ó dùn púpọ̀ wípé ó tẹ̀tí dé ìpele semi-final, ṣùgbọ́n òun kò lè gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọn kò ṣe dáadáa tó ni wọ́n fi já kúrò níbi ìdíje náà ní àná. Oníyan ṣe wọn lọ́kàn àṣẹ gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewò ní bàjẹ́. Ẹ máa ṣeré ìdárayá lóòrèkóòrè, kára yín lè máa jí pépé lóòrèkóòrè. Ojú ní mi ò mi kì í ṣe àìmọ̀fólókò Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.